mo délé padà ọkọ mi ti gbẹ́rù mi síta sí sitting room ó ní kí n máa lọ ó ti fi kánsà sí ibi ẹnu ọ̀nà mi torí kí ìtàwọn mi ṣe báyìí ló wà tẹ̀tẹ̀lẹ̀ ó dẹ̀ ní kí tèmi òun náà ní tiẹ̀ lọ́wọ́ ó ti wá mú kánsà ó ti ṣe síbẹ̀ ó ti fi padlọ́ọ̀kì sí ó ti kẹ́rù mi síta mo ṣàpèyà lé mi yẹn pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ ìgbà tí àwọn ilé mi dé ó ní ó yẹ kí n kẹ́rù rẹ̀ ká máa tó lọ sí ilé mi padà ni ó ní àmọ́ mi ò ní ṣe bẹ́ẹ̀ mi ò ní gbàgbọ́ lójú sùn pa ìkó bẹ́ẹ̀ pa ẹ́ lọ́kàn torí pé ọyọ kan tí wọ̀ nílé lè àwọn mọ̀ pé àwọn ní gbáǹtà wọ́n dẹ̀ láwo ń ta àmọ́ mi ò ní gbà owó náà ni wàá dúró ní wàá jà fún ọkọ ẹ̀ bó o bímọ fún o bá làáfíà fún bí tí mo ti ń tà ń fẹ́ máa ṣe kínní ìyáálé mi ẹ ṣàwà ó já kí lórúkọ ó mú kínní dání àmà ó já àkọ́kọ́ ó ṣàjà padlọ́ọ̀kì yẹn ó bá ti pa ó bá mú àbá padlọ́ọ̀kì láàmì ó lọ rà ó ti pa ó bá ní kí n jẹ́ ká máa lọ gbàtà lọ police station á lọ àbá ọlọ́pàá obìnrin ṣàwà ó ṣàrí pé ọ̀rọ̀ yẹn ò ṣeé ṣe ó ṣàkó ogun wa ó di police station nígbà tá a débẹ̀ ọlọ́pàá ṣáà bá sọ̀rọ̀ bá lóun ò fẹ́ mọ́sẹ̀ ó máa jáwèé fún mi ó máa divorce mi ni a ṣe court wedding ó tọrọ mi ni a ṣe traditional wedding la ṣe lọ́sílẹ̀ ọkọ sọ pé ò fẹ́ mi mọ́ kán lè wá mú mi torí àwọn náà mú mi wá sílé ọkọ ló bá ní kí ló ṣẹlẹ̀ òun máa lọ bẹ̀ bóyá pọ́n èmi nìyẹn ẹ wá mọ́ ọmọ yín o òun máa pa ó máa ṣe wá kan ṣẹ́rí mi mọ̀ tó lọ́pàá obìnrin yẹn ti ń bọ̀ tó ti ń gbọ́ ogun tó sọ ó kàn mú ni ó di pa ìgbà tí mẹ́ta ó ní ẹ ti wọnú cell ìyàwó ìbẹ̀sẹ̀ pé ẹ lé sókè mọ́nú cell o ẹ lè ṣe gbá kan wọn bá ní madame jẹ́ farabalẹ̀ wọ́n máa tì í mọ́lé o ibi tó ti farabalẹ̀ lọ́pàá yẹn ni pé ẹ lọ ti mọ́nú cell àtọkọ àti àwùjọ wà ní cell ìyàwó ń pariwo èmi kọ́ ni mo bá já ẹ fi mí lẹ̀ ń gbà yẹn nínú kan òun ó ṣe ní miscarriage ni wọ́n níbẹ̀ ló ti máa gbádùn ibẹ̀ yẹn ló ti máa gbádùn bàbá ní ẹjọ́ ìlú lọlé ẹ má tọkọ mi mọ́lẹ̀ owó ta fi ń sọ̀rọ̀ yìí bàbá balẹ̀ ti bá wa ń bẹ̀ o wọ́n ní bí ló dé tó fẹ́ lé ìyàwó ẹ lọ wọ́n ti bá wa ń bẹ̀ gbà tó ń pe mọ́mì mi àwọn náà wà ń bẹ̀ wọ́n yanjú ọ̀rọ̀ yẹn ò ṣe yanjú ọlọ́pàá yẹn wá gbà létí wọ́n ti lọ ní sẹ́ẹ̀ ó ní mi lè lọ nílẹ̀ àìmọ́kọ mi lọ ẹjọ́ ìbá ń fọkọ mi lẹ̀ ó ní madam ṣe gbádùn ó yá ìgbà báyìí wọ́n ṣàlẹ̀ ní kóhùn police station ó ní bó ṣe wà ní ọdún máa lọ sẹ̀ kán bẹ̀ tó bá ti wá come back to his sense àwọn máa jẹ́ àwọn máa mọ̀ bóyá àwọn máa filẹ̀ àbáwọn ò ní filẹ̀ àǹtí ṣe mu ìjọ yẹn náà fi ìyàwó sílẹ̀ ó wá bá mi nílé bó ṣe dé ló bá bẹ̀rẹ̀ àwọn kinní kan ìgbà kan mo ní ṣe mọ̀ pé kò sí ọkọ ẹ̀ nílé tí n bá yẹ wàá nù ẹ̀bí kúkú ni mo fún ẹ ní wákàtí 3 láti sa aṣọ ẹnu ilé yẹn mo fẹ́ tilẹ̀kùn ilé yẹn ìyáálé mi wà ń bẹ bó ṣe pé ìyá ẹ̀ nìyẹn ló bá pè wọ́n bá dé níláyé inú ilé mi ni ilé mi lè wà ń bẹ àló máa kú òun bíbá ìdí nìṣẹ́ ẹlẹ́mìí pé ó máa kú òun bíbá ìdí nìṣẹ́ wọ́n bá tún gbà abálé bá tún dé pé ṣé fẹ́ pa àwọn ni kí ló dé gan-an òde fílẹ̀ mo ní máa kú òun ilé ẹ̀sẹ̀ bàbá ní kò kì í má bínú ṣàbẹ̀ mí mo ní ẹ sọ fún gbogbo orin ìbú tó ń kọ bú mi gbogbo ọ̀rọ̀ tó ń sọ sí mi ẹ̀wọ̀n pa wọn ẹni kó má sọ mọ́ bàbá yẹn bá ní pé kí ló tó wọn náà sọ̀rọ̀ sí tó ń bú òde fílẹ̀ òde má bú mọ́ inú kan ló bá ní mi ò bú wọn mi sì gbà ṣàwọ̀ ọ̀nù ẹ̀ pé wò kó tọwọ́ ọmọ ẹ̀bọ sọ̀rọ̀ ìyá ẹ̀ náà wà bẹ́ẹ̀ ẹ sọ fún mi kó tọwọ́ ọmọ ẹ̀bọ sọ̀rọ̀ tó bá lóun ò fẹ́ ìbàmọ́ kò fẹ́ bíbà ìmọ̀ náà nìyẹn o ogun sì ń ṣiṣẹ́ lọ́wọ́ ni o bàbá yẹn ló sọ bẹ́ẹ̀ tó bá yá ewé àsunkó o ó ṣàṣọ bẹ́ẹ̀ ó ṣàwà láàyè ẹ̀ ṣe mọ̀ èmi náà wà láàyè ìyáálé mi sọ pé jẹ́ ká máa lọ sílé òun lọ́run yẹn pé kí n máa sọ díẹ̀ bá máa sọ fọ́jọ́ bíi 4 bá kọrí sílé ìyáálé mi ó tilẹ̀kùn ibẹ̀ ni mo wà àwọn ọlọ́pàá yẹn mo ṣáà máa dùn láàárọ̀ ẹ bá ń fọkọ mi lẹ̀ ìyàwó àbá gbóúnjẹ wá máa jẹ ìyàwó tiẹ̀ ní kì í ṣe èmi bá gbóúnjẹ wá o kó yà fún bánjọ́ kan tó ń jẹ ráìsì lọ́wọ́ ní ẹ̀yìn gántà ọlọ́pàá yẹn pé á lo ìwíìkì bẹ́sẹ̀ ó lóun máa pààyàn látẹnu ẹ̀ yóò lo ìwíìkì bẹ́ẹ̀ yẹn ìjọ kẹta mo ṣàbẹ̀bẹ̀ mo sunkún lónìí èmi kọ́ tó ń sunkún fún ṣebí plan mi jọ ni láti tì mí mọ́lé kinní kan ẹ wò ọkùnrin tó máa ń control kò ní làákàyè o gbogbo obìnrin tó bá rí pé ti lo nǹkan fọkọ yín tọkọ yín náà control ọkọ yín òun náà kò ní làákàyè mọ́ ni o wọ́n ti yọ ọpọlọ èkó lọ́pọlọ wọ́n ti kọ́ ọpọlọ áyán sí i kó lọ́mọ ẹ̀ kọ́kọ́ wá lùgbàjọ obìnrin burúkú tí ń ba yí ọkọ jẹ́ àǹtí ṣeun ló bá ní ok pẹ̀lú kí n má bẹ̀bẹ̀ mọ́ mo ti gbọ́ mi ní wá mọ́
ẹ má bínú kó tó bá ti wù mí kẹ́ ẹ ṣe fún un bá kúrò ń bẹ̀. Ìgbà tí mo dọ́dọ̀ ìyálé mi mo sunkún pàtó ọjọ́ kẹrin tó ti wà ọjọ́ kejì jọ yẹn ọba ní ó sọ wọn pé fẹ́ bẹ́ ìyàwó mi sọ̀rọ̀ wọ́n ti ṣe bí ìyàwó ẹ̀ ti wá láàárọ̀ ẹ̀ ó lóun kọ́ ìyálé mi fẹ́ bá sọ̀rọ̀ ọba ní pé kò sí fóònù ohun tó ń wá yìí kọjọ kan sànú ohun wọ́n yẹ kó ń kú sí ibà yìí ọjọ́ kẹrin tó ti wà ń bẹ̀. wọ́n bá pè mí mo bá dé ló fẹ́ bá mi sọ jọ ìyàwó mi má bínú jọ nítorí Ọlọ́run ara ti ń ní òun ibi tó ń wá yìí wọ́n yẹ kó ń kú síbẹ̀ mo ṣe báyìí tí mò ń bẹ̀bẹ̀ kan bá mi fi ẹlẹ̀ ó ní rárá gbogbo ìyìn burúkú ni mi ṣó ti wá lọ́la mọ́júmọ́ láàárọ̀ ẹ̀ náà má bínú jọ̀ọ́ tí o ti kọ́ gbogbo bá ti ń ṣàdáríjì mi bá ti sọ́fíìsì ọlọ́pàá yẹn bá ṣáàbẹ̀ wọ́n wọ́n bá ní kán filẹ̀ fún mi ìgbà tá à ń lọ agbọ́kadà gbàtà délé owó bìtún owó yàrá mi owó bìtún aṣọ ìtọ́ yàrá mi bí á méjì owó bìtún owó ẹ̀ gbàtò wẹ̀tọ̀ ó mú sásọ ó sùn òpè nọ́ọ̀sì wọ́n á fún ní drip kò fi flush kí ní ẹ̀dá mi ìyàwó náà kò wá o ìyàwó náà wọnú yàrá ọ̀dọ̀ mi ó wá kí lòun kó má ṣe wọlé ó sóúnjẹ ó wá gbé fún ó jẹ ń bẹ̀ dàtò jẹun tán tó pẹ́ ọjọ́ kejì ó ti gba drip níjọ́ tó dé yẹn ó ti wẹ̀ ó ti gba drip ọjọ́ kejì tó wà ókè ìgbẹ́jọ́ kẹta ó bá ní yàrá ìyàwó ẹ̀ ló ń fi lọ sùn gbogbo àtó dé yẹn náà pípa fọ́kànra wa o mo ní kò sí wàhálà ń bẹ̀ ó bá lọ yàrá ìlú wà lásìgbà yẹn kò dé yàrá mi mọ́ mi ń sọ̀rọ̀ mi ń sọ nǹkan kò ń fún mi lówó kò ṣe nǹkan kò mọ́ lára ní owó tá à ń fúnra wa ìsìnkú a máa ń fúnra ló gbà mí olè oúnjẹ sílé gbà mí ìmúlẹ̀ ti ṣẹlẹ̀ kó tó dé àníyà ọbẹ̀ wọlé sí so a máa ń we work together mo ní ṣọ́ọ̀bù tí mo ti ń tajà ṣọ́ọ̀bù mi ṣọ́ọ̀bù ìyálé mi tá a sọ yìí bẹ́ẹ̀ tó lè la fi close kò jìnnà síra wa so àwọn ọmọ ẹ̀ máa ń wá ṣọ́ọ̀bù mi ọmọ ẹ̀kọ́ ti gbọ́dọ̀ mi gan rí but ìyẹn ò lè fi yẹ́ ẹ̀ sílẹ̀ bó ṣe láìkí mi tó kò lè fi yẹ́ ẹ̀ sílẹ̀ so mo ṣe bó ṣe náà gbọ́dọ̀ yẹ padà so kò sí nǹkan kan àti ṣeun báyìí la ṣe ń ṣe títí ọ̀rọ̀ tí mo ń sọ yìí lẹ́yìn oṣù kẹrin oṣù kẹta yes tó ní miscarriage yẹn ó tún lóyún mi bí tó wá lóyún láti bí oṣù méjì kí n má mọ̀ o ọ̀tá ìmìlẹ̀ mímọ̀ kò lóyún tó bẹ̀rẹ̀ sí sick tó ṣe gbẹ tó tutọ́ kiri ìyàwó mi ti lóyún ṣùgbọ́n ká mi pé mo ti níyàwó ọ̀rọ̀ tá à ń sọ tá à ń fa ó ti lọ pẹ́ bí ọdún kan so mo pẹ́ ká mi pé mo ti níyàwó ọkọ mi ò súnmọ́ mi olóyún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ mi bá ń fa wàhálà mọ́ mi ò ta sí wọn ní mi ìbèrè owó lọ́wọ́ ọkọ mi ta sí wọn jọ́ kan ọkọ jíjọ́ kan ló bá rẹ̀ jáde ló bá pè mí pé kí n gbà kí n ṣe ẹja yìí o kí n mọ̀ pé ó rẹ̀ ìyàwó mi kí n ṣe o pé ó sọ pé jà òkú ìyá yìí lówó òun jẹ pé nígbà tó kú ìyàwó àwò jẹ òṣìṣẹ́ tó lè ṣe fún wọn má kò tó ọ̀pẹ́ àtijọ́ yìí anybody kò mọ́ra wọn tẹ́ ẹ bá fẹ́ boyún ìyàwó yín jẹ́ èmi kọ́ ni kẹ́ ẹ pé ọkọ mi ṣe bẹ́ẹ̀ ni pé òun ò gbọ́ nǹkan tí mo sọ mo kún wájú ẹ̀ àwọn gbọ́ ló bá gbé ẹja yẹn lọ ló bá wọ kitchen ló bá ń sè bó ṣe ṣètọ́ báyìí mo níṣẹ́ tí ìgbọ́n kankan sí i ọlọ́run ṣe lè kú lóyún lé òpin kan tẹ́ bá gbọ́ sí máa bóyún inú mi jẹ́ bá bù síbi bá bu ọbẹ̀ kò ní kí n má bù mo ti ra fùfú mo bá bẹ̀rẹ̀ sí ní jẹ ogun jẹ fún ọmọbìnrin yẹn tó bá ṣe pàdé mi ara ẹ̀ máa kó tí ọ sùkọ́ tó kàn ló bá jíjọ́ kan mo ti sùn ló bá dalẹ̀ ló bá kanlẹ̀kùn kókókókókókó ta ni ẹ òun ni ṣé kò sí mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni tó bá dàárọ̀ mo ti sùn ìdẹ̀fẹ́ dáná mọ́jú ṣílẹ̀kùn mo ní rárá mi ò ṣílẹ̀kùn ṣé yàrá wa papọ̀ ni tó bá dàárọ̀ a máa sọ̀rọ̀ bọ́ lálẹ́ mi ṣílẹ̀kùn ó ní mi ò ṣílẹ̀kùn yóò lọ ti wọ yàrá mi láti jọ lẹ́yìn alẹ́ wọ́n nílò kí wọ́n ṣílẹ̀kùn fẹ́ lóru yìí wo mi ò fẹ́ kú tó bá tiẹ̀ máa pa mí jẹ́ kílẹ̀ mọ́ káwọn èèyàn mọ̀ pé wọ́n ló pa mí má pa mí lálẹ́ tán kó wá dọ́gbọ́n lọ fòkú mi sínú sọ́kàwé mi ò gbà mi ò ṣílẹ̀kùn yẹn gbà sílẹ̀ mọ́
onímọ̀ kọ́ nínú ilé mi.